ẹ̀yin dáyé tán ẹ fẹ́ struggle mọ́ ẹ̀sìn lẹ fẹ́ jókòó tì ntọ́ ba yé Áfíríkà tọ́ ba yé dúdú jẹ́ àsìgbọ́rọ̀ ẹ̀sìn ni ní tí ń ṣe ọ̀pọ̀ mùsùlùmí lọ́nà òun ni pé ká gbàgbọ́ pé àdúrà ní gbogbo nǹkan àdúrà ó sáfìlì mú mi bọ́ọ̀ bá fẹ́ ṣe bá àdúrà ni bọ́ọ̀ bá nà àdúrà ni bọ́ọ̀ bá jòkó àdúrà ni àdúrà ogójì ọjọ́ àdúrà ọdún kan àdúrà ọdún méjì ó bọ́ kalẹ̀ lórí tọ́lọ́ tó lè mọ̀ sí nǹkan tó ń fẹ́. ẹ̀yin ẹlẹ́sìn Christianity kí ló dé tẹ̀yin nígbàgbọ́ pé gbogbo nǹkan miracle ni ẹ̀sìn yín ọ̀kọ́ yín bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ wọlé Áfíríkà àwọn tí wọ́n gbé ẹ̀sìn wọlé bí wọ́n ṣe brain drain tí wọ́n brain wash àwọn mùsùlùmí pẹ̀lú àwọn àkídà kan láti ilẹ̀ Lárúbáwá tí sọ original bẹ́ẹ̀ náà wọ́n brain drain ọpọlọ ẹ̀yin ẹlẹ́sìn Christianity náà miracle ní gbogbo nǹkan oh lord of miracle kí ló dé tẹ̀ ń tara yín jẹ tẹ́ fẹ́ bá yàrá yín jẹ ọmọ rẹ ò tí rówó sùkúù san ọlọ́sàn ìdámẹ́wàá tàbíọ̀ndàmẹ́wàá àti bá ọpọlọ àwọn èèyàn jẹ ẹ̀jẹ̀ kan ronú bẹ́ẹ̀ náà wá ní tó fi dórí àwọn oní-traditionalists àwọn gbàgbọ́ lórí májíìkì oògùn ní gbogbo nǹkan oògùn abẹ́nú kọ̀ọ̀kan ó ń ṣiṣẹ́ ìníwó olówó ju Dangote lọ ẹ ti brain drain àwọn èèyàn ẹ̀jẹ̀ kan ronú lọ síbi tó dáa mọ́ lára rẹ̀ ìgbàgbọ́ àjẹ́ ni àwọn ìyá mi òṣòro nga ẹni tó sùn lọ́rùn tó jẹ́ pé pílò tó lò ní ọ̀dà tọ́rùn dùn àwọn ta ọ̀fà ayé burú gan ẹni tí ò lè súnmọ́ obìnrin máa ń torí ẹ̀ẹ̀tì ara ẹ̀ tó yẹ kó wà tọ́jú obìnrin tí kò ti gbọkùnrin lọ́wọ́ ẹ̀ ó ti gbóbìnrin kó ti gba sòkò tó ń jẹ ó gbé yẹ̀rì lé lọ́wọ́ àti dá ọpọlọ àwọn èèyàn rú gbogbo ẹni tẹ́ dáwọn èèyàn jókòó tẹ́ tí wọ́n mọ́lé tẹ́ ládùúà ní ẹni ó yọ lọ hospital ẹ̀jẹ̀ kó lọ hospital ẹni ó yẹ kán fún ní egbòogi tí ó fi gbádùn ẹ̀jẹ̀ kó lò àdúà wòlíì olómi àdúà àfa aládùà ariwo níyan kan ẹ sì pariwo títí Nàìjíríà ò kó lójú kan sẹ́mi ẹ̀sẹ̀ ń pariwo Saudi Arabia sẹ́mi ẹ̀sẹ̀ ń pariwo nílẹ̀ Israel nìyẹn sẹ́mi ẹ̀sẹ̀ ń pariwo ní gbogbo olú ẹ̀sìn nìyẹn ẹ̀bẹ̀ Ọlọ́run ẹ̀sà àdúrà ń bẹ́nu ìlànà Islam ẹ̀ tí wọ́n bá ní lórí wàhálà tẹ́ bá ṣe òun làdúrà ó gbà lé lórí ẹ wá wò ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó pọ́pùlà lọ́dọ̀ wa ẹ bá wò dáadáa àsìgbọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ó fa ilẹ̀ Yorùbá sẹ́yìn ó fa Nàìjíríà sẹ́yìn ó fa Áfíríkà sẹ́yìn Iran àti ilẹ̀ Israel wọ́n dá wọn kíní yẹn mọ̀ lẹ́fí ń gbàriwo wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àkọ́kọ́ ni wípé apá kan àwọn mùsùlùmí ayé wọ́n jẹ́ ká yóò bìlíì fún ọtọwọ́ bá àwọn èèyàn lọ́pọlọ pé bọ́ ọba ṣe lè sin Ọlọ́run lọ́nà tó le tó bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe yọ́nú sí ẹ Ọlọ́run ò rí bẹ́ẹ̀ ẹ̀sìn yìí àwọn láti sin Ọlọ́run àwọn aspect kan bẹ tó le díẹ̀ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ á dùn àwọn èèyàn àwọn kan jẹ́ kó gbàgbọ́ pé tọ́ ọba ṣe tó le jù lọ́lọ́run fi yọ́nú kò rí bẹ́ẹ̀ wọ́n sọ ẹ́ di bí ẹni tó gbàgbọ́ pé paracetamol méjì kò lè tọ́jú òun mọ́ ní bá lọ lu paracetamol mẹ́rin ó ní bọ́dí òun tóbi ó ti wà drug addicted ní tí ó pa nìyẹn torí ọmọ sí wọ́n ni nínú tó burú jù tó yára ba ayé àwọn èèyàn jẹ́ òun làsìgbọ́ ọ̀rọ̀ ìsìn. tẹ́ ẹ bá wo àwọn Lárúbáwá ẹ wo àwọn òyìnbó ẹ wo bọ́n ṣe ń progress ẹ wo àlàáfíà tó ń lọ láàrin wọn ṣé wọn ò lẹ́sìn ní àwọn tó lẹ́sìn bẹ́nu wọn àmẹ́sìn dé ilẹ̀ Áfíríkà ó dọ́dọ̀ àwọn adúdú ó dín ní sẹ́tà fi ń ba ayé jẹ́ ó dín ní sẹ́tà fi ń sọ̀rọ̀ àwa dọ̀tà ara wa ọmọ ìyá mi tá a bá béèrè dáadáa ẹ̀sìn gbọ́dọ̀ ní reason tọ́lọ̀ fi rẹ́sìn wá sáyé kí ni ìdí tọ́lọ̀ fi rẹ́sìn wá sáyé àkọ́kọ́ ìdí tọ́lọ̀ fi rẹ́sìn wá sáyé ni pé ká lè sin òun Ọlọ́run opportunity ńlá ni kò bá rẹ̀ láyé mílíọ̀nù èèyàn nífẹ̀ẹ́ wáyé lọ́dọọdún tí wọ́n rọ́nà wá o bí wọ́n bá wáyé mo ti sọ bí wá sí ẹlẹ́ẹ̀kejì nínú Ramadan ọdún yìí pé wíwáyé ẹ̀dá by accidental ni ọkàn miss náà ni sẹ́rẹ̀ ló kàn sí tó fi lọ forí sọ ẹyin ló bá dẹ̀dá mílíọ̀nù ní spermatozoa tó waste ti ń dá padà lójoojúmọ́ àwọn náà lè dẹ̀dá bíi tiẹ̀ ayọ̀dá fún wọn ni bọ́ ọba wá wáyé kí ni kókó nítorí ẹ̀ wáyé àkọ́kọ́ ni pé kó lè bá a sin Ọlọ́run tí ò bá sí ẹ̀sìn láyé ni òkùnkùn láyé ò bá wà ẹlẹ́ẹ̀kejì ẹ̀sìn wa kó lè wá ká ìdí wa kó lè fún wa lófin bẹ́ẹ̀ sì gbáyé ni ayé ń bẹ nínú òkùnkùn ilẹ̀ sí dé tó wá tàn mọ́lẹ̀ sí ayé ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ like animal kingdom where my is power ẹni ọba lè pa ẹnìkejì ní ọ̀sán kò ti dè yàn àmọ́ gbà tí ẹ̀sìn dé kí technology ó tó dé kọ́làjú òyìnbó tó dé ẹ̀sìn ní lé àwọn èèyàn kúrò nídìí ìbàjẹ́ láti gba ayé ti bẹ̀rẹ̀ dòní àárọ̀ níta ajá ẹ̀sìn fún kó wá lé àwọn èèyàn kúrò nídìí ìbàjẹ́ ni purpose ń tẹ̀sìn wà fún nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ká lè maintain social balance má ṣàbúrú fẹ́ nìyẹn tó o bá fẹ́ kan ṣàbúrú fún wọn náà. a lè pẹ́ lólùgbàgbọ́ òdodo dìgbà tó bá tó fẹ́ fọ́mọ nìkejì tó fẹ́ fúnra ẹ̀ ń tẹ̀sìn gbé wá nìyẹn ìwọ tó fẹ́ kán dún bú ọmọ tiẹ̀ má dún bú ọmọ lọ́mọ tó o bá ń padà wà kúbá lórí irọ́ òun pa aláwà kúbá lórí irọ́ ni. ara tí ẹ̀sìn wá fún ni pé kó wá kọ́ wa yí pé every man is the architect of his own fortune. ẹ lọ jára mọ́sẹ́ ara ń tẹ̀sìn bá wa nìyẹn. ẹ̀yin dáyé tán ẹ fẹ́ struggle mọ́ ẹ̀sìn lẹ fẹ́ jókòó tì ntọ́ ba yé Áfíríkà tọ́ ba yé dúdú jẹ́ àsìgbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni. wọ́n sì ọ̀rọ̀ ẹ̀sìn gbọ́ ni ọba tó dáyé dọ́run ó ní mo dá epo lọ struggle láyé nígbà táwa dáyé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti bọ̀. àwa dáyé abá ọ̀rọ̀ ẹ̀sìn tó balance ni ẹ̀sìn ò ní kó o má lè struggle pé bó ṣe jẹun mò ń bọ̀ lórí ẹ̀ ara ń tẹ̀sìn bá wa nìyẹn. ẹ wá rí kí ni tẹ̀sìn tó bá wa ẹ̀sìn wa prepare wa fún àlẹ́ àkhírà ká lè mọ̀ wípé ọjọ́ ìdájọ́ ń bẹ ọjọ́ ẹ̀san ń bẹ ẹni ọba ṣe rere yọgbà ìdájọ́ rere ẹni ọba ṣe bí yọgbà ìdájọ́ bí kẹ́ ẹ lè bá prepare kí ló dé tí gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ ènìyàn nìkan lọ́lọ́run fún ní free will of thinking ènìyàn nìkan la fún láǹfààní kó lè ronú lọ wájú ronú lọ sẹ́yìn gbogbo ẹranko ayé kò sí lè ti ronú wájú sí ronú ọ̀nkan péré ni wọ́n rò ènìyàn la fún ní ọpọlọ tó lè fi tọwọ́ bọ nǹkan tí ó sì bàjẹ́ ènìyàn la fún lọ́pọlọ tó lè challenge Ọlọ́run gbogbo ẹranko kì í challenge Ọlọ́run ọpọlọ ènìyàn pé kan ènìyàn máa ń lo ọpọlọ pé wọ́n lábílítì free will thinking
láti ṣàbúrú láti ṣe rere wọ́n lè change gbogbo nǹkan. ability yẹn náà lè nìyẹn ní tí wọ́n fi tọwọ́ bọ ẹ̀sìn lójú tí wọ́n wá sọ tó yẹ kó jẹ́ okùnfà àánú ọwọ́ àdókùn nira pàápàá jùlọ láfíríkà ó padà dókun nira. ẹ wá wò ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó popular lọ́dọ̀ wa ẹ bá wò dáadáa àsìgbọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ó fa ilẹ̀ Yorùbá sẹ́yìn ó fa Nàìjíríà sẹ́yìn ó fa Áfíríkà sẹ́yìn. ìwọ ń pera rẹ lẹ́ni Ọlọ́run ìwọ ń sọ pójú ọ̀nà ló wà amóhùnrin ọ̀nà téèyàn là téèyàn fi pàdé ọ̀rọ̀ dáadáa. rògbòbù kẹ́nà ṣe. sórí ọkọ̀ ojú omi sórin lórí èrùpẹ̀ rí ni kò pọ́síbù níta pé lọ́kọ̀ ojú omi ni ó fi rìn. ẹ wo àwa ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ibo la ti gbé gbági ibo la ti mú ẹ̀sìn tá a wá sọ di nǹkan mi mara ayé lọ́wọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹ lọ wá aspect ibi tí wọ́n ti gbé gbági. Iran àti ilẹ̀ Israel wọ́n dá wọn kíní yẹn mọ̀ lẹ́ẹ̀fi ń gbàriwo wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àkọ́kọ́ ni wípé apá kan àwọn mùsùlùmí ayé wọ́n jẹ́ ká yóò bìlíf wọn tọwọ́ bá àwọn èèyàn lọ́pọlọ pé bọ́ọ̀ bá ṣe lè sin Ọlọ́run lọ́nà tó le tó bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe yọ́nú sí ẹ Ọlọ́run ò rí bẹ́ẹ̀. ẹ̀sìn yìí àwọn láti sin Ọlọ́run àwọn aspect kan bẹ tó le díẹ̀ díẹ̀ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ á dùn àwọn èèyàn. àwọn kan jẹ́ kó gbàgbọ́ pé tọ́wọ́ bá ṣe tó le jù lọ́lọ́run fi yọ́nú kò rí bẹ́ẹ̀. wọ́n sọ ẹ́ di bí ẹni tó gbàgbọ́ pé paracetamol méjì kò lè tọ́jú òun mọ́ ní bá lọ lu paracetamol mẹ́rin ó ní bọ́dí òun tó ó ti wà drug addicted ní tí ó pa nìyẹn torí yóò máa ṣe wọ́n ni yóò máa wà intoxicated ó ti wà drug addicted. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ìsìn àkọ́kọ́ nìyẹn lọ́dọ̀ apá kan mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì ní ti ń sí ọ̀pọ̀ mùsùlùmí lọ́nà òun ni pé ká gbàgbọ́ pé àdúrà ní gbogbo nǹkan àdúrà ó sẹ́fìlì mú mi bọ́ọ̀ bá fẹ́ ṣe bá àdúrà ni bọ́ọ̀ bá náà àdúrà ni bọ́ọ̀ bá jòkó àdúrà ni àdúrà ogójì ọjọ́ àdúrà ọdún kan àdúrà ọdún méjì ó gbọ́kalẹ̀ lórí lọ́lẹ̀ mọ́ sí nǹkan tó ń fẹ́. àdúrà ó gbà lórí wàhálà tó bá ṣe ni wà á ṣọ́ọ̀bù lọ lórí ṣọ́ọ̀bù yẹn làdúrà yẹn ó gbà gbogbo ẹ̀yin tẹ́ dáhùn èèyàn dókòó tẹ́ tí wọ́n mọ́lé tẹ́ ládùúrà ni ẹni ó yọ lọ hospital ẹ̀jẹ̀ kó lọ hospital ẹni ó yẹ kán fún ní egbòogi tí ó fi gbádùn ẹ̀jẹ̀ kó lò àdúrà wòlíì olómi àdúrà àfa aládùúrà ariwo níyàn kan ẹ sì pariwo títí Nàìjíríà òkú òlójú kan sẹ́mi ẹ̀ sì pariwo Saudi Arabia sẹ́mi ẹ̀ sì pariwo nílẹ̀ Israel nìyẹn sẹ́mi ẹ̀ sì pariwo ní gbogbo olú ẹ̀sìn nìyẹn ẹ̀bẹ̀ Ọlọ́run ẹ̀ ṣàdúrà àdúrà ń bẹ nínú ìlànà Islam ẹ̀ tí wọ́n bá ní lórí wàhálà tẹ́ ẹ bá ṣe òun làdúrà ó gbà lé lórí mo ti sọ́n bí wàásì kan tí mo ṣe ní 2017 mo ní mo rí ṣẹlẹ̀ kan rí nílẹ̀ Dubai ẹnìkan dé mọ́sálásí ní ṣàdúrà látàlẹ́ ya Allah àwọn èèyàn filẹ̀ wọn lọ wọn kà ṣùgbọ́n àtàn ya Allah nígbà òdàgọ́ mẹ́wàá ọlọ́pàá ni wàá gbé wọn ló lè ní ọ oníṣẹ́ tó ṣe oníṣẹ́ ni sẹ́yìn náà wọ́n náà dánwó ẹ̀wò ó wọ mọ́sálásí lálẹ́ ọba àwọn tí wọ́n pariwo ya Allah òun náà jókòó tì wọ́n díẹ̀ ó láwọn eléyìí ṣe tàájùdù ni ńlọ́ba lọ nígbà òde lásùbà ó tó bá wọn bẹ̀ ó tó jókòó tì wọ́n ńlọ́ba lọ nígbà òde tí ó ka ìlà ó tó bá wọn bẹ̀ ó ní ẹ bá mi kú ẹgbà ẹ fi wọn bí ẹni fi gbá nígbà tí ń bẹ láyé sẹ́ẹ̀rí rí ni kí sílífà àti góòdì kan máa jábọ́ láti sánmà àṣàbáwo la tó ń tẹrù dáàbà wà láfi dọ̀ sánmà ò ní rọ̀jò owó ẹ ṣe wàhálà lọ ni orí ẹ wàhálà tẹ ẹ bá ṣe lọ òun làdúrà ó gbàlè lórí. ẹlẹ́ẹ̀kẹta tàwa mùsùlùmí níbi tí majority mùsùlùmí tí wọ́n ti gbé gbági ní ká gbàgbọ́ yí pé gbogbo nǹkan tó bá fẹ́ jẹ́ by force ló lè fi ṣe ntí Islam kọ́ ọmọkọ́ nìyẹn àwọn kan ni wọ́n tọ́ wọ́n bọ̀ wọ́n ní brain wọ́n gbé àkídà burúkú sí wọn lọ́pọlọ wọ́n wá bìlí pé by force ní gbogbo kan kódà wọ́n bìlí pé ojú mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ lẹ́ni kíni wọn ni ojú mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ lẹ́ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rọ̀ nígbà kan ìgbà wo la Ànábì wúrú wà báyìí ìgbà wo lẹ́bàá Ànábì nínú eléyìí tó a jẹ́ pé gbogbo tí tẹ́lómi bá sálámà sí ọ sálámà lẹ́kùn ó rò pé náà lẹ́bàá sọ̀kẹ́ níbi tí yóò gba ọwọ́ bí kí ló dé tí gbogbo ẹ̀ lé kankan báyìí ẹ̀sìn kọ́ lélẹ́yìí ẹ̀sìn ni ẹ dákun ẹ jẹ́ á ronú dáadáa ara nǹkan tá a fi ń ṣera wa lọ́nà tá a fi gbọ́ ẹ̀sìn Ọlọ́run ọba yé ní ká gbàgbọ́ pé kádàrá gbogbo nǹkan ọ̀sà burú sí ìyàn tán ọba ní kádàrá tiẹ̀ ni ọba yé èèyàn jẹ́ tán ó ní kádàrá tiẹ̀ ni kádàrá kọ́ ìwọ ló ṣe ó jìyà rẹ̀ níwájú Ọlọ́run. ẹ̀yin ẹlẹ́sìn Christianity kí ló dé tẹ̀yin nígbàgbọ́ pé gbogbo nǹkan miracle ni ẹ̀sìn yín ọkọ yín bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ wọlé Áfíríkà àwọn tí wọ́n gbé ẹ̀sìn wọlé bí wọ́n ṣe brain drain tí wọ́n brain wash àwọn mùsùlùmí pẹ̀lú àwọn àkídà kan láti ilẹ̀ Lárúbáwá tí sọ original bẹ́ẹ̀ náà wọ́n brain drain ọpọlọ ẹ̀yin ẹlẹ́sìn Christianity náà miracle ní gbogbo nǹkan oh Lord of miracle kí ló dé tẹ̀ ń tara yín jẹ tẹ́ fẹ́ bá yàrá yín jẹ èmi ni mo sọ̀rọ̀ nísìn kí wá ní mo lè mọ̀ sí wáàsí mo lè mọ̀ sọ̀rọ̀ tí mi ò sì lo AI kí wá ní tá bá ti ka Kùránì mẹ́ta gbogbo wáàsí Ramadan ọdún yìí ẹ̀rí pàmò màláíkà gbé wa kò ní gbé kankan wá wáàsí là ń ṣe ẹ wo lápèjúwe fóònù ni mo fi sí bíbà kí n wá máa pariwo pé orúkọ Ọlọ́run ẹ máa porúkọ Ọlọ́run mo fẹ́ kí fóònù yẹn tẹ̀ mí lọ́wọ́ ẹ máa porúkọ Ọlọ́run kò ní wá ìtajúra wà fún kọ́ nìyẹn miracle ẹ ti fi bà ọpọlọ àwọn èèyàn jẹ́ ẹ̀jẹ̀ kan struggle ẹ̀jẹ̀ kan ṣiṣẹ́ mọ́ àwọn èèyàn ti yá ọ lẹ́kalẹ̀ kò rí bẹ́ẹ̀ ní Israel kò rí bẹ́ẹ̀ ní Vatican City kò rí bẹ́ẹ̀ ní gbogbo ìlú òyìnbó kódà kò rí bẹ́ẹ̀ nílùú Amẹ́ríkà ti pariwo pé ó ń dà fún ẹlẹ́sìn Christianity kò rí bẹ́ẹ̀ ọmọ fasẹ́fasẹ́ ni ní gbogbo ayé ní gbogbo ìlú wọn ṣiṣẹ́ ni ẹlòmíín fasẹ́ mẹ́rin ẹlòmíín fasẹ́ mẹ́wàá ẹ̀yin jókòó sójú kan Ọlọ́run wá miracle ẹ̀yin lẹ bọpọlọ àwọn èèyàn jẹ́ ẹjá bẹ̀rù Ọlọ́run dáadáa lára nǹkan táwa ẹlẹ́sìn Christianity òfin pé tí wọ́n bá fọ elétí kọ́ etí kejì sí wọn ní Nàìjíríà yìí ìlú tí wọ́n bá ti tófin bá wà ló ti jẹ́ntù tó bá lọ jẹ́ntù ní Nàìjíríà yìí wàláhì wọ́n bá yé èèyàn jẹ́ wọ́n fọ elétí kan tó wá kọ́ ìkejì sí àwọn ọmọ Nàìjíríà kò sí consent mọ́ irú àwọn ideology la fi sọ pé èèyàn dọ̀dẹ̀ kì í ṣe pé kóun náà ò gba ìtì yẹn padà ni mò ń sọ bẹ̀tẹ̀ jẹ́ kófin ó tẹ̀ kíkọ́ ọ̀sẹ̀ lára arú nǹkan bẹ́ẹ̀ òun ni pé ká máa sin àwọn pásítọ̀ ká sọ àwọn pásítọ̀ dọ́lọ́run
ọmọ rẹ ò tí rówó sùkúù san ọ ń lọ san ìdámẹ́wàá tábíọ̀n dámẹ́wàá àti bá ọpọlọ àwọn èèyàn jẹ́ kan ronú. bẹ́ẹ̀ náà wá ní tó fi dórí àwọn traditionalist àwọn gbàgbọ́ lórí májíìkì oògùn ní gbogbo nǹkan, oògùn abẹ́nú kọ̀ọ̀kan ó ń ṣiṣẹ́ ìníwó olówó ju Dangote lọ. ẹ ti brain drain àwọn èèyàn jẹ́ kan ronú lọ síbi tó dáa mọ́ lára rẹ̀. ìgbàgbọ́ àjẹ́ ni àwọn ìyá mi ò sorunga ẹni tó sùn lọ́rùn tó jẹ́ pé pílò tó lò ní ọ̀dà tọ́rùn ń dùn wọ́n ta ọ̀fà ayé burú gan. ẹni tí ò lè súnmọ́ obìnrin máa ń torí ẹ̀ẹ̀tì ara ẹ̀ tó yẹ kó wà tọ́jú obìnrin tí kò ti gbọkùnrin lọ́wọ́ ẹ̀ ó ti gbóbìnrin kó ti gba sòkò tó ń jẹ ó gbé yẹ̀lì lé lọ́wọ́ á ti dá ọpọlọ àwọn èèyàn rú nítorí ọ̀rọ̀ ẹ̀sìn tí ò rí bẹ́ẹ̀. ara ẹ̀ lọ́rọ̀ ritualism ká sógun owó ká fi yàn sówó á ti dá ọpọlọ àwọn èèyàn rú. gbogbo àwọn èèyàn yìí ni àwa kójọ tá à ń pera wa lẹ́lẹ́sìn ẹ̀sìn yóò dẹ̀ rí bẹ́ẹ̀ láwọn ìlú tó lajú láyé. àsìkò tí Saudi Arabia àwọn ọmọ wọn há Kùránì àmọ́ gbogbo ọmọ Saudi Arabia ló ti fẹ́ dọmọ technology tán wọ́n há Kùránì yóò dẹ̀ pípẹ́ akínlẹ̀ owó fi jẹ́ nǹkan láti lọ́jọ́ ọ̀la. ọmọ Israel gbogbo tí ń bẹ nínú Bíbélì májẹ̀mú láíláí torí táwọn gbàgbọ́ nínú Israel ò gbàgbọ́ nínú Christianity. gbogbo tí ń bẹ ń bẹ wọ́n pípẹ́ àwọn ọmọ wọn wọ́n tún wá pípẹ́ àwọn ọmọ wọn fún technology gbogbo sáyẹ̀nsì ayé. ẹ lọ sí Amẹ́ríkà ẹ lọ sí UK ẹ lọ sí Qatar ká ẹ lọ wọ ọ̀làjú ẹ lọ sí Oman ká ẹ lọ wọ ọ̀làjú ilẹ̀ Lárúbáwá. ogun tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ yìí sẹ́ẹ̀rí Israel kọ́ máa pariwo Bíbélì tàbí kọ́ máa lọ dìbò ti Jẹ́ríkò. ẹ̀yin tí ọ̀rọ̀ kan lọ́wọ́ lẹ̀ wá ń pariwo Bíbélì lẹ́ ń pariwo di Jẹ́ríkò. àwọn wá bọ́ọ̀bù bí ó ti dá wọ́n wá mísáìlì bí ó ti dá ẹ̀yin pariwo di Jẹ́ríkò. Ọlọ́run má jẹ́ kí tètè ní ọpa yín. Iran ò dì mọ́ Kùránì Iran ò sọ pé ẹja máa lọ tàwa fún torí ogun rárá. nítọ́tọ́ tu ẹ̀ náà fi sóògùn tu ẹ̀ náà sí babalá ballistic missile tí ó bọ́ọ̀bì kan tí ó sọlé ọlá tí ó sọlé ayọ̀ tí ó sọdílé ìbànújẹ́ láàrin ìṣẹ́jú kan. nítọ́tọ́ ni wọ́n pìpìà ẹ̀yin dé ẹ bá ọpọlọ àwọn èèyàn jẹ́. gbogbo ayé ni mo wí Áfíríkà nìkan ni a ti ń pè lọ́rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ ní Nàìjíríà. ní ti ń ṣẹlẹ̀ láàrin Iran àti Israel àwa nìkan là ń pè lọ́rọ̀ ẹ̀sìn àwọn ò pè lọ́rọ̀ ẹ̀sìn. wọ́n mọ̀ pé economic struggle for economic power for political power ń làwọn ń jà fún eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn. Wàláhì bí Iran bá pè lọ́rọ̀ ẹ̀sìn ni kò ní sọpọ́tà tó ní gbogbo ayé torí gbogbo ayé nígbà pé ìwọlù sí láàrin torí pé wọn àpè lọ́rọ̀ ẹ̀sìn ni tí wàá jẹ́ ògbèjà kẹrù òbẹ níjà ẹ̀yin kan ti fẹ́ mọ bára yín jà lórí nǹkan tí ò tọ́ ara ẹ̀ làwa bá lọ tá a bá bọ̀ ọ̀rẹ́ wa tó lòun náà fẹ́ dá security outfit sílẹ̀ òun fẹ́ fi Muslim security outfit á kó àwọn ọ̀dọ́jọ́ DSS ibo lẹ́wà nǹkan ṣe o ní kéèyàn ọmọ kò security outfit tọ̀ okùn wo lẹ fẹ́ fi dà ẹjẹ́ àjọṣe báyìí èèyàn sì lè ṣe bẹ́ẹ̀ náà o èèyàn lè ṣe bẹ́ẹ̀ with one condition kí ni condition náà ẹ kó wọn jọ kíákíá ẹ kó wọn lọ sí bọ̀rọ̀ níwájú àwọn Boko Haram ẹ tí wọn lọ pa kí wọn lọ bá wọn fà gbogbo wọn á pariwo pé yes níta nídìí la ṣẹ̀ṣẹ̀ rí ya nídìí ẹ̀yin sójà mẹ́lọ́sùn ọ̀rẹ́ wa tọ́jà security ilẹ̀ tí ó ti ní sójà tí ó protect gbogbo wa a máa ṣèyún wọ́n ń pààyàn ní Káyàmọ́ ní Kwara wọ́n ń pààyàn lóríṣiríṣi ìlú àwa jókòó ka comfort zone àwa àlẹ́ afẹ́ da security outfit ilẹ̀ àdàlúrú àdògún lẹ̀ àbá kí ló dé tó jẹ́ pé tẹ̀fúrí ní tí òpin wa yẹlẹyẹlẹ ilẹ̀ yìí máa ń plan all the time ok kẹ́yìn ọ̀dà security outfit ilẹ̀ kí Christian náà òde kan náà ò ní security àwọn ọmọ ogun Jésù ni àwọn náà dá tàwọn sílẹ̀ káwọn oníṣẹ̀ṣẹ̀ náà ní kí ló ṣubú tàwọn rárá àwọn náà dá tàwọn sílẹ̀ ṣé bá a ní constitution ẹ̀yọ̀ kan kí ló dé tẹ̀ ìdájọ́ respect constitution yẹn why tó jẹ́ pé káyọ̀ sámọ̀ notice me káyọ̀ sámọ̀ pé mò ń bẹ ó dáa kó dáa kásá máa já gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ lọ fèsì Boko Haram ẹ bá káwọn èèyàn jọ ẹ lọ sí Kwara ẹ lọ practice wò ń bẹ ẹ ti ẹ lọ test ẹ wò ń bẹ kí gbogbo wa wá pàtẹ́wọ́ káwá tó lẹ́yìn yẹn pé yéé àwọn ọ̀gá wa dé ẹ má jà fúlù ara wa mọ́ ẹ̀sìn ọ̀wá láti fúlù ara wa àwa là ń fúlù ara wa we need to be proactive a ní ìdí láti ronú jinlẹ̀ kí láà fi defend kí láà fi ti àdánwò sẹ́yìn ó láti lo ayé tá a fi ráyé ṣe ìyẹn lẹ̀sìn wa kọ́ wa ẹ̀sìn ọ̀wá kọ́ wa ní hatred káyé ti ara wa ẹ̀sìn ọ̀wá kọ́ wa ní pé ká máa pora wa nùpọ̀ ẹ̀sìn ọ̀wá kọ́ wa yí pé ká sọ́ra wa dọ̀tá ẹ̀sìn ọ̀wá kọ́ wa pé ká máa para wa ẹ wá dúró ẹ̀mí tó ti sọnù ní Israel àti Iran àtúpẹ́ pé kí sọ̀rọ̀ ẹ̀sìn yẹn gbé lé lórí tí wọ́n bá sì wá lọ́rọ̀ ẹ̀sìn ni àwọn tí wọ́n pààyàn jù láyé wọn àbẹ̀sẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tí wọ́n pààyàn jù láyé nínú wọn ni Kidales ara Germany ológun Germany jọ́sí mo gbàgbé orúkọ ẹ̀ màá rántí orúkọ ẹ̀ àwọn èèyàn ẹ bá mi táìpù ẹ̀ ẹ wá dúró ti Fidel Castro ẹ wá dúró èèyàn tóun nìkan pa over 2 million èèyàn ló pa òun ló sọ pé òun ti ẹ̀fẹ́ ráwọn jù mọ́ lórí ilẹ̀ ó ní wọ́n pa gbogbo wọn yányá ìyẹn bẹ́ẹ̀ lẹ̀ o àwọn míì tó ṣẹlẹ̀ àmọ́ genocide tó ṣẹlẹ̀ tí ó ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam mo ti sọ bí wá sí tó kọjá lọ pé ẹ lọ béèrè ìtàn ẹ lọ yẹ̀ wò mùsùlùmí ò ní gbà mùsùlùmí ò béèrè ẹ̀tọ́ ẹ̀ bẹ̀tẹ̀ àwọn aláṣejù ni wọ́n pa ẹ̀tọ́ tó right láti jà fún ní aṣọ dàdá òun mọ́ mùsùlùmí lọ́wọ́ eléyìí tó kẹ́yìn nínú tí wọ́n fi sọ ọpọlọ àwa Áfíríkà tí wọ́n fi sọ di tọ́yì wọ́n ti sọ àdì rọ́bọ̀tì pẹ̀lú gbàgbọ́ tí ò bẹ́ sí ta gbàgbọ́ wọ́n ti sọ àdì rọ́bọ̀tì àgbàgbọ́ pa lè fi ara wa sí nǹkan kan mọ́ oògùn la gbọ́kànlé àdúrà tíra la gbọ́kànlé májíìkì la gbọ́kànlé k'Amẹ́ríkà olóhùn fẹ́ yin ballistic missile kẹ́nìkan wá jáde kọ́ wá ní orúkọ Jésù nítorí fẹ́yìn yẹn ò ní débi Kùránì ni a fi dá ọ padà kẹ́nìkan sọ pé arọ́bìnrin ẹja ṣe yé tọ́ bá ń gbọ́ fọ́nká síbẹ̀ orí ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ bọ́dí ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀fọ̀n ká yányán tu ẹ̀ náà fi sóògùn tu ẹ̀ Yorùbá ní ló ṣe déédéé ara alẹ́ tó lọ sóko
ẹni tó ń lọ sóko tó lọ kí wọn lóko náà ra búrẹ́dì dání ni tọrọ mọ̀ páwọn ò ní búrẹ́dì lóko àwọn náà ó dẹ̀ fóun náà níṣu tọrọ mọ̀ páwọn náà ò níṣu ńlẹ̀ àjọ exchange fúnra wọn ni. lẹ́yìn tó burú jù tí ń fa Áfíríkà sẹ́yìn àti bẹ̀rù ikú jù abẹ̀rù ikú gan Al-Qur'an ní aynama takunu yudrikumul maut walau kuntum fi burujin mushayyada ibi ẹ bá rí ẹ wà lásìkò tó bá yẹ kẹ́ ẹ kú ẹ kú kódà bẹ́ẹ̀ wà ní space lókè sánmọ̀ tápá ẹnìkan ọ̀ka ẹ kú ní tàmí ẹ tí Islam ní pé mọ́ wà kú lọ tó o bá wá kú lọ o lè para ẹ yọ wà náà àkọọ́lẹ̀ pé wọ́n lọ para ẹ àmọ́ ogun lóde mọ́sà ẹ fèsì ẹ ní tí ń ṣẹlẹ̀ láàrin Iran àti ilẹ̀ Amẹ́ríkà nìyẹn àti ilẹ̀ Israel àwọn ń sá fún pé káwọn èèyàn àwọn ọmọ kù ìgbàgbọ́ àwọn Iran gẹ́gẹ́ bí mùsùlùmí ni pé táwọn kan bá kú wọ́n fẹ̀mí tiwọn wọ́n fi protect àwọn tó kù lẹ́yìn káwọn tó kù lẹ́yìn olè kí wọ́n lè ráyè ṣe ni o àwọn tí wọ́n bá Iran jà wọ́n fẹ́ kú ikú ò ní túmọ̀ sáwọn Iran bó bá fẹ́ pa gbogbo wa tán máa bọ̀ alágídí lọ̀gá alágbára bí orin Barrister alágídí lọ̀gá alágbára tálágbára kò bá ti fẹ́ dára nítorí náà kí ni tí mo sọ débẹ̀ ni pé ìbẹ̀rù ikú nílẹ̀ Yorùbá bẹ̀rù ikú gan mo wo fíìmù kan kọ́mẹ́dì ni nígbà tí Jonathan wà lórí ipò ọlá àwọn kan wá ń dá lára yá ọmọkùnrin kọ́mẹ́dì kan ń ṣe bí ẹni mọ̀ gbogbo yóò bá mọ́ act bí ẹni tó mu tí yó ó wá ní ìgbà yẹn ní ọ̀rọ̀ ọmọkùnrin tó ju bọ́ǹbù l'Amẹ́ríkà yẹn ló ṣẹlẹ̀ ó ní ó ń gbọ́ pé ó ń fi èdè ó fi pidgin ló fi sọ broken ó ní mo gbọ́ tí wọ́n ní àwọn Yorùbá ojú bọ́ǹbù ó lọ ní Yorùbá ojú bọ́ǹbù ìwọ kan fán ọ̀rá pure water kó di lẹ́nu kó wá pa láàrin ọ̀pọ̀ èrò pọ́n ó rí àwọn èèyàn tí wọ́n sá láti Òṣòdì dé sọ̀nà láàrin 1 minute torí ó jọ ó tàbùkù Yorùbá bẹ̀kí tó ṣe wá gan-an àwọn ọ̀ràn kan bẹ ní Nàìjíríà yìí náà tó bá lè mọ́ wọn bá pa ọ́ àwọn náà ó dúró ní pé mi náà kọ̀ pa ọ́ ẹ wo kọ́mẹ́dì míì àwọn tó máa ń ṣe prank ó mú Haúsá kan ó ṣe prank pẹ̀lú ẹ̀ ọba ní ayákìlá lòun òun ọ̀pá ọ́ nísìn kí ni tó fẹ́ ó ní ọ̀dà fún nǹkan wọ̀nyẹn náfìlà nìkan ló yàn ó ní yẹ́sì tó wọ̀nyẹn náfìlà araka méjì ó sì yàn náfìlà araka méjì tán ó ní ó yá jíjú ẹ ó tásìkò tó ó sì jíjú nígbà tó jíjú ẹnìyẹn wá fọwọ́ tọ́ pé à ń ṣe prank ní ìgbà yẹn nìjà wá ṣẹ̀ṣẹ̀ wájú tó bá jẹ́ Yorùbá ni kò ní ṣe bẹ́ẹ̀ òun ti rí pé àwọn èèyàn yìí kò sí tóun lè ṣe wọ́n ti pọ̀jù òun lọ tó bá jẹ́ pé fẹ́ pa àwọn ní kó wọ́n máa lọ rárá á gbà pé Yorùbá lọ́gbọ́n lórí lóòótọ́ bẹ́ẹ̀ Yorùbá ìjà aláyà kan tá a ní àwa la gbọ́n jù àwa la lóye jù àwa la mọ pílánù jù àwa la mọ ọ̀rọ̀ sọ jù ẹja fàyà ní díẹ̀ kan báwo láwọn ọmọ wa tí aláyà ìjà encourage wọn o nítorí wèrè ilé ni wọ́n fi ní wèrè nítorí wèrè ta ni wọ́n fi ní wèrè ilé wèrè la fi wo wèrè